Sáré ṣe kíni. Hello, ẹ̀yin èèyàn mi. Ẹ lẹ́bẹ̀ òun. Ẹ kú afẹ́rẹ́ yìí ṣáláfíà ní àkúṣẹ́ yìí. Nǹkan tó gbé mi wá lọ́sàn-án ní báyìí ní pé ọmọ tó ń pè ní Ìyábọ̀, ṣé Ìyábọ̀ Òjó ni? Yes, Ìyábọ̀ Òjó, Nollywood. Ìyábọ̀ Òjó nítorí Ọlọ́run nínú ọ̀rọ̀ yìí bọ́ ló fẹ́ bá sọ̀rọ̀. Stop all this argument. Stop all this wàhálà tó kàn ń fi rẹ̀ fà. Ó ti pọ̀ jù. We have been looking at you nínú Nollywood every time, everything. We know that you are an actress. We know that your talent is very, very, very viral. Very, very, very. You have a talent. O ní talent rẹpẹtẹ. Talent yẹn dẹ̀ fine. Ó dẹ̀ jọ bóyá o tún kó máa face talent ẹ̀. Gbogbo àwọn ètò ìṣe yìí kò tiẹ̀ fit rárá, rárá, rárá. Torí a ti máa ń wẹ̀ gẹ́gẹ́ bí èèyàn pàtàkì, èèyàn ọmọlúàbí. Títí ìgbà tó dẹ̀ tó wá padà sí gbogbo àwọn ètò ìṣe, no, 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 no. Irresponsible. Even gan mi tí ẹ mọ̀ pé tí ẹ ti bímọ tó yẹn, tí wọ́n sọ, tí wọ́n kàn ó dí bá àwọn ọmọ tó fine, àwọn ọmọ tó ṣe kíni. Don't create enmity to your children. Àwọn ọmọ yẹn, in fact, they will have their life to live. Torí gbogbo ètò ìṣe yẹn kò yẹ rárá, kò fit ẹ. Kò fit ẹ rárá. No, 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 no. Kì í ṣe irú Ìyábọ̀ ta mọ̀ tẹ́lẹ̀ lélẹ̀ yìí. Dẹ́dẹ̀ mìíràn wọ̀, máa ṣe jẹ́jẹ́, máa ṣe jẹ́jẹ́. Ìwà pẹ̀lẹ́ ló yẹ kó ọmọlúàbí máa. You are so good to more than all this one you are doing. Ọ̀rọ̀ tí mo bá èèyàn, I don't know, mọ bó ṣe fẹ́ dá sọ̀rọ̀ yìí. Torí àwọn èèyàn wọ́n ti fẹ́ fojú sí ẹ lára. Tó bá dẹ̀ tí ń sọ̀rọ̀ ẹ bí èèyàn, ó máa ń dùn mí. Ó máa ń dàbí pé mi gangan náà ń bá ọ. Because mo ti like ẹ ju báyìí lọ. Tó bá pé mo ti ẹ̀ mọ̀ ẹ́ dáadáa, tí mo mọ ibi tó ń gbé, màá wá, màá fún ẹ ní advice. Motherly advice. Jọ̀ọ́ torí Ọlọ́run. Jọ̀ọ́ torí Ọlọ́run. Fi gbogbo àwọn ìwà hooligans lẹ̀. Kò gbé anybody do anywhere. Kóyàn wo àtúbọ̀tán àwọn ọmọ àti tìẹ fún rẹ̀. Please, please, I take God Almighty beg you. Ọ̀rọ̀ tí Mohbad yẹn, ó kú jáwọ́ nínú ẹ̀. Now, mo gbọ́ pé wọ́n ní ṣe ló lọ ìwọ ló keep Wunmi sínú ilé. Pé ìwọ ló rán pé kó lọ kó gbogbo ẹrù Mohbad. Pé ìwọ lálátìlẹ́yìn ẹ̀. No, 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 no. Ọlọ́run ti kẹ́ ẹ bọ́lọ́run ṣe ń kẹ́ ẹ. Bó ṣe yẹ kó kẹ́ ẹ, Ọlọ́run ti kẹ́ ẹ. What do you want again? Ó ní nǹkan kan láti tún sọ pé kò sí nǹkan tó fẹ́ bọ́ náà fà pé, God, you never give me this, I want this, I want that. No. Ó ti ní nǹkan tó, Ọlọ́run ti kẹ́ ẹ. Jọ̀ọ́ torí Ọlọ́run, my dear. Take all patience. Take care. Jọ̀ọ́ torí Ọlọ́run, má bá wọn ṣe gbogbo àwọn ètò òun yẹn. Wọ́n ṣe ń yọ ẹnu, tó wá ti ń bú ẹ báyìí, ó máa ń dùn mí. Look at ìgbà tí ọmọ yìí ti wá àti Lizzy. Tọ́lọ́run bá lè jẹ́ kí Ọlọ́run bá lè kó sẹ́yìn méjèèjì nù. Gbogbo bí Lizzy ṣe ń pariwo tó ń bú ẹ tó ń ṣe kíni. I so much love you, like you, bó ṣe máa ń. Ó dákẹ́. You didn't do all this. You didn't do all this. Kì í ṣe pé bóyá kò dùn ẹ́, kì í ṣe pé bóyá ó mọ̀ ọ̀rọ̀, kì í dẹ̀ ṣe pé kì í bẹ́tọ̀ ẹ̀mí Ọlọ́run kó sí ẹnu. Ó kàn bẹ̀rẹ̀ sí ní wòran. Ó ń wò. Títí tọ́lọ́run dẹ̀ fi bá yín parí. Ọlọ́run ti parí. Thank God pé Ọlọ́run ti bá yín parí. Irú yẹn ò dẹ̀ ṣẹlẹ̀ mọ́. Bẹ́ẹ̀ tí ilé yìí tó ń ṣe tó ń pè Ìyábọ̀ lọ́tùn, tó ń pè because of ọ̀rọ̀ Mohbad. No, 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 no. Ìgbà tí wàá ti tó ń to tẹ kọ́kọ́ wá lákọ̀ọ́kọ́ yẹn tẹ bẹ̀rẹ̀ sí, everybody hail yín náà. Ó hail. In fact, you tried. But this time around, I don't know, tán tó fi ń blame. Kúkú jáwọ́, fi wọ́n sílẹ̀. Ọlọ́run nìkan ló máa gbèjà rẹ̀. Á gbèjà Mohbad. Mohbad nìkan ló ń jà fún ẹ. Spirit ẹ̀yẹn ò sùn. Spirit is everywhere. Ẹ mọ̀ pé orí ọmọ yẹn gan ni. Ọmọ yẹn gan lè jà fún rẹ̀. But I don't want them to know you as a troublemaker. Àbí pé bóyá ìwọ ló ń kọ́ wọn. Bí mo ṣe ń wò wọ́n, bí mo ṣe ń wo situation, mo mọ̀ pé, I don't know. Ó mọ Mohbad, but kì í ṣe pé kò mọ̀ tó dẹ̀ sẹ́yìn pé ìwà àti ìyàwó ẹ̀ máa ṣọ̀rẹ́. Ọmọ yẹn kéré sí ẹ náà.
tí ìwọ náà fi ṣírò pé ọmọ yẹn dàbí àwọn ọmọ ẹ náà ni, ó kéré sí ẹ. Jọ torí Ọlọ́run, face àwọn ọmọ ẹ o, because life àwọn ọmọ ẹ ó wà very very brighter níwájú. Ó wà bright níwájú because life wọn, the way tí ó yẹ kí ìwọ gan, tí ìwọ tó yẹ kó súnmọ́ Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí ní máa mọ bí àwọn ọmọ yẹn, kó mọ the way táwọn ọmọ yẹn máa fi grow, tó máa fi ní future tó dáa lọ́jọ́ iwájú. Ó wá ń fi ìyẹn ń prognose àwọn ọ̀rọ̀ tí ó yẹ kó dá sí. Má dá sí, sílẹ̀. The one you read is okay. Nípa tí Mohbad ni mò ń sọ yìí o. Ó ti try. Please my dear, má máa bá wọn máa ṣe jàgídíjàgan. Kò fit ẹ. Kò fit ẹ. No, 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 no. It doesn't fit you. Ìwọ ọmọlúwàbí, ìwọ ọmọ Ọlọ́run tòótọ́. Ìwọ ọmọ, kó tí ẹ wo tàwọn ọmọ ẹ, pé future àwọn ọmọ ẹ ló yẹ kó máa jà fún. This time kó dẹ̀ soak ara rẹ̀ sínú prayer, kó máa pray. Àwọn ọjọ́ ọ̀la ẹ nìyẹn. Ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn wà very important. So jọ, bá mi secure life wọn, kó dẹ̀ máa hu ìwà tí táwọn èèyàn lè máa sọ òdì ọ̀rọ̀ sí ẹ. Èyí tó ṣe yẹn ti tó. Please, mo fọlọ́run bẹ̀ ẹ́ ni o. Èyí tó ṣe lọ́rọ̀ tí Mohbad, jọ nítorí Ọlọ́run, mọ́ ẹnu kúrò ńbẹ̀. Má jẹ́ káwọn èèyàn sọ ẹ́ lẹ́nu. You started very well. But this time around, wọ́n bẹ̀rẹ̀ sí ní bá ẹ wí pé wọ́n ń bú ẹ, tán ṣe kìíní. I don't like. Tí wọ́n ti ń bú ẹ báyìí, ó máa ń ká mi lára, ó máa ń rò ó. Wọ́n máa máa sọ̀rọ̀, wọ́n máa ṣe pé why? Ìwọ ló ń fáwọn èèyàn lọ́rọ̀ sọ. Stop. Ó jáwọ́ nú ẹ. Kò sí nǹkan tá fẹ́ gbà nílé ayé yìí. Mohbad ó ń jà fún rẹ̀ lórí gidi gan. Ó yẹ kéèyàn ti ẹ̀ bẹ̀rù Ọlọ́run pé ọmọ tí ṣé òun nìkan ni ló wà Nàìjíríà, àbí òun nìkan ni gbogbo àgbáyé. Ẹ̀rù Ọlọ́run gan, ó yẹ kí ẹ̀rù Ọlọ́run bá wa kó bá ẹ. Pé ọmọ tó jẹ́ pé ẹni tó ti kú, nìkan tó tún ń jà fún, tó jẹ́ Holy Spirit ló ń jà fún ọmọ yẹn. Gbogbo wàhálà táwa tí gbogbo wa gbé dání. Ẹ̀kọ́ kan yẹn pé Ọlọ́run kan máa lo àwọn kọ̀ọ̀kan tó lẹ́mìí Ọlọ́run láti sọ. Ó yẹ Wunmi yẹn gangan, ó yẹ kó bá sòótọ́ ọ̀rọ̀. Ìwọ kọ́ ló ń bá Wunmi fọkọ ẹ̀, ó ò bá fọkọ, ó ò tí ẹ̀ mọ̀. Mo mọ̀ dájú pé ó lè ever sọ wípé ó rẹ́ni bá ṣọ̀rẹ́ á jẹ́ pé Wunmi ọmọ kékeré ẹ̀. Ó kéré fún ẹ, tí wọ gan ni kó yá tètè mọ wọn rẹ̀ kó tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ. Láì kí Wunmi kó bá ẹ. Torí Wunmi yẹn náà, I don't know bóyá òun gan pàápàá, òun náà ní lọ́wọ́. Bẹ́ẹ̀ tètè jáwọ́, má jẹ́ kí ẹnìkan kó wá fi tiẹ̀ wá kó bá tiẹ̀. Àwọn ọmọ ẹ wà very important sí ẹ o. Look at your first born. Ṣé bóyá first born ẹ ni? Bó ṣe jọ ẹ́ tí bá rí ọmọ yẹn gbà, ọmọ ní. Mi ò kọ́kọ́ mọ̀ pé ó tiẹ̀ ti bímọ tó tiẹ̀ grow tó yẹn. Mo rò pé bóyá ó tiẹ̀ tí màá torí gbogbo stature wà unique, ó dàbí stature Sisi. Stature ọmọdé náà ni. But please my dear, jọ̀wọ́ kúrò nínú gbogbo àwọn ọ̀rọ̀ tó ń fáwọn èèyàn lọ́rọ̀ sọ. Jọ mo fọlọ́run bẹ̀, Ọlọ́run á mí sí ẹ. Mo mọ̀ pé kò easy o. Mo mọ̀ pé ò ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. But that is not the way to do it. Jọ jáwọ́ gbogbo àwọn kìíní yẹn. Kó fi gbogbo ọ̀rọ̀ ẹ kó fi lọ́ Ọlọ́run lọ́wọ́. Jọ torí Ọlọ́run my dear. Mo bẹ̀ ẹ́ ni o. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Jésù àtúnṣe. Bí sẹ̀lẹ̀ ni, go and pray. Gbogbo èyí tó fi ń ṣe wàhálà yìí, prayer ni kò yẹ kó ṣe. Tó bá mọ̀ pé àwọn ọmọ yẹn life wọn wà very important sí ẹ, àwọn ọmọ yẹn ni kó face this time around. Kó fi àdúrà jagun fún àwọn ọmọ yẹn. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Ọlọ́run á dẹ̀ bẹ́ gbé ẹrù ẹ lórí. Jọ my dear. Gẹ́gẹ́ bí abiyamọ ni mo fi ń sọ fún ẹ, jọ nítorí Ọlọ́run. Jáwọ́ nínú gbogbo jàgídíjà. Kò sí nǹkan tó fẹ́ ná ọ. Kò sí nǹkan tó fẹ́ fàyọ nù. Jésù á ràn ẹ́ lọ́wọ́ in Jesus name. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Jésù Kristi Olúwa wa. Ẹ ṣeun. Bye.